ẹnìkan lọ́lọ́lá lọ sọ wípé bíláyé tí wòlíì ń gbàyàwó ọmọ àjọ rẹ̀ ikọ́ bíláyé tí àáfà ń gbàyàwó kọ́sítọ́mà tó bá wá bá àwọn àáfà burúkú kan ló ṣe pé ní tí ọkọ̀ fi mú mọ́lẹ̀ pé tán bá ti jọ àwọn ti jọ wà lórí level ẹlòmíì ẹ̀rù ń bà bí nǹkan kan bá ṣèyàwó rẹ̀ yọ ẹ̀rù ọmọ bá àti mú lọlé alálàfo ẹ̀rù ọmọ bá àti mú lọlé wòlíì tí ń wẹ̀ fóbìn ọkùnrin tí ń wẹ̀ fóbìn mọ́bìn lọ kí ló tún kù ẹ̀kọ́ ọba lé ló kí ni ìwẹ́ ní í ṣe pẹ̀lú ẹni tí ń wọ́ ọmọ mọ̀ pé ẹgbẹ́ ni ẹgbẹ́rún ni nǹkan kan nígbà kí wọ́n kú nígbàlẹ̀ lórí. rí bí kò bá sí ọ̀ríjìnà kò ní sí fẹ́ẹ̀kì ọkùnrin kan olówó ni rìtáyà sójà ni àmì ọ̀gá sójà ọ̀gá ológun ni ọwọ́ àsòǹjọ kan lọ́wọ́ alálà àlátọ́lá ìbà lẹ́rù àlá tó sì lánàá ni wípé òun kú wọ́n ń di òun ó rí bí wọ́n ṣe ń di òun bí wọ́n ṣe gbóhùn sínú pósí bí wọ́n ṣe gbóhùn jáde wọ́n wá ń sokún lọ́tún lósì lọ́tajú irú àlá burúkú wo ni kò lárú àlá bẹ́ẹ̀ rí. girlfriend kan pé fóònù nọ́mbà ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kò gbé ngbà ọdẹ lẹ́ẹ̀kẹrin tẹ́sì oníkọ́mọ bọ̀ fún olè sọ̀rọ̀ lórí fóònù bá dọ́dọ̀ girlfriend ọba ṣàlàyé fún pé ntòun rírè pé eléyìí ń lágbára o. ayé sì máa ṣe ó ní ńjọ́ tó ń fẹ́ last dent bó ń ṣe lálàá náà nìyẹn ọ̀sẹ̀ yẹn òun ò mú ọ̀sẹ̀ yẹn jẹ́ tó ń fi last dent. tó lè kọ́mọ̀ bá a ṣẹlẹ̀ o. bí campaign lẹ́yìn ìdìbò wọ́n mọ̀ ra láti kó ó di ìpínlẹ̀ Ọ̀ṣun. nípínlẹ̀ Ọ̀ṣun ló mú un lọ ń ò ní dákọ̀ jù. tìmíjù wọ́n fẹ́ ń bẹ gbogbo ẹ̀ lójú. ìpínlẹ̀ Ọ̀ṣun ní gbowó lọ́wọ́ ẹ̀ wẹ́rẹ́. lápọ̀ wọ́n ní wọ́n ó ṣèrà padà fún ọ wípé transaction tí wọ́n jọ ń ṣe bí ṣe ń gbowó fáwọn yẹn wọ́n wá gbowó owó yẹn pọ̀ á ṣe rà padà bíi 150 million tìlú wá bà wọ́n wípé àmì máa wà o ẹni ó mú yàn lọlé aláàjò ó lè mọ̀ pé 419 ló mú yàn lọ bá o èyí ṣe gbogbo ẹni tí mú yàn lọlé aláàjò lọ́jẹ́ pọ́ mọ̀ gbé yàn lọlé 419 ìyẹn ni wọ́n ń pè ní blind catcher. òun gan ọmọ wọn jọ ń ṣiṣẹ́ yín papọ̀ ni òun náà ó sì máa gbáwájú yọmọ gbẹ wọn ní fún sí àkọ́bọ̀ fura ó máa ṣe dáadáa sí i. a rí i pé wọ́n gba owó pọ̀ lọ́wọ́ ọkùnrin yìí sọ́jà ní ológun níbi tí ó lágbára dé ó ní ọ́dílé tí ń sọ. wọ́n wá ń wò ó pé sọ̀rọ̀ yìí ò ní bú lẹ́gbẹ̀ẹ́. wọ́n fẹ́ ṣe fáínà ìràpadà wípé fáínà ìràpadà tí ọba ti kú tó fi di 90 days pé final ìràpadà yẹn kò lè kú mọ́. láàrin 90 days yẹn oṣù mẹ́ta wọ́n ti gba owó tó over 150 million lọ́wọ́. mo lọ sódò. mo wo orí adé yìí sòta o bọ́lọ̀ngàn bá ní pààyàn kò ní pààyàn. wọ́n bá mú lọ odò. wọ́n wá sọ́jà lọkùnrin yìí o bí iṣẹ́ rẹ̀ bá lọ já wọ́n pa gbogbo àwọn ni o kò kúkú mẹ́nì kankan wá ẹni ẹlẹ́ni. wọ́n sì ibi tí ti ń wẹ̀ lódò wọ́n la àpò làmọ́ lórí páà. ìríran lásán ìríran èké. dá tiẹ̀ náà tàn jẹ́ tí fi ń fà lábùkù tàn. alápòlà lórí ó ṣubú yakata àánú odò kó tó mọ̀ ṣe bàlàbàlà wọ́n ti mú wọn fún un lọ́rùn. ẹ̀ fóònù wà ń bẹ̀ nígbà wọ́n wà pẹ̀ wọ́n bá pistol ìbọn ìléwọ́ ń bẹ̀. ní òhò ọmọlúàbí náà wọ́n tì í sínú odò sì gbélé ní òkú òru. ilé òdélé oroko òdoko ó tòkò òròkò dóko òrókò tó bọ́ sọ́wọ́ láàárọ̀ yìí. ó ṣe dáa tó ọ̀la yán dáa jù bẹ́ẹ̀. wọ́n wá mú fóònù ẹ̀ wọ́n jáde wọ́n ta fóònù bá bẹ̀rẹ̀ sí ní dún tolólólóló. fóònù ńgbà wọ́n dàrin ìlú tí wọ́n kò ń bí odò wọ́n bá yọ sim card wọ́n sọ sim card fóònù wọn ń lò owó rẹ̀ náà wọ́n mú. sí Olódùmarè. ọmọ kan lọ iléèwé ó lọ sùkúù láàárọ̀ lórí sim card yìí wọ́n máa lo sim card eléyìí ló kì í bọ fóònù ọba 8,000 lówó tó wà lórí rẹ̀. pè é lọ rẹ̀ náà ẹ̀gbọ́n rẹ̀ náà fi pè. àyí wọ́n ti ń wá ọkùnrin. ọlọ́pàá Nàìjíríà ọba ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ òbí wọn ọba sì ní ṣiṣẹ́ wọ́n kàn máa fi yàn sí ìsọ́mì. sí ọkùnrin yìí títí pẹ̀lú fóònù ẹ̀ tí wọ́n yọ ibi tí wọ́n ti yọ sim card ẹ̀. ìyẹn sì ń ṣiṣẹ́ náà. fèsì wọ́n mú ẹni tí sim card wà lórí fóònù.
ọmọléèwé ò lè mọ nǹkan kan òun kàn rí sim card ńlẹ̀ ní arrest ẹ̀ wádìí lọ. ọlọ́pàá bá fẹ́ wádìí gbogbo ọ̀rọ̀ tó bá àyàn sọ láàrin ọdún kan láti January sí January ọdún kejì wọ́n lè gba gbogbo ẹ̀ ní ibi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lò wọ́n ó gba gbogbo transaction àti àkáǹtì ni o àti bí bó ṣe ń transfer owó ni o wọ́n gbà. wọ́n sọ̀rọ̀ last wọ́n mọ̀ tó dé last wọ́n mọ̀. ibi tí wọ́n ti tan fóònù ẹ̀ wọ́n wo bẹ̀ títí kọ́wọ́ tó wá tẹ àwọn tá a wí. iṣẹ́ wọn bí iṣẹ́ ta ni wọ́n pa ọ̀gá àsọjí. nípa pé ó rí ìfura ara fún kó wọ́n mọ̀ kú. wọ́n gba gbogbo dúkìá rẹ̀ ó sì tó fi kú ọ̀hún ṣèfàjẹ́. báwọn ní fi ìṣẹ́jú kan lé gbọ̀wọ́ ọjọ́ ku rẹ̀. kàdára láwọ̀ wá kàǹkà. ọmọdé àkàkọ́lẹ̀ tí ó da. ó tọ́ pa ọkùnrin. díran rẹ̀ tí wọ́n bá wá ọba táyé wá tí wọ́n bá ń sọ̀rọ̀ àlọ́lé alájò àbáyẹ nǹkan wò ṣé yọ gbà. ó bá rí mọ̀nàmọ́nà rí ẹni ọba múyàwó ẹ̀ lọ́lé alájò tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ pé mọ́mọ́ kojú bọlé ìwọ̀nba náà lọ́mọ. múyàwó rẹ̀ lọ́lé wòlé. tiẹ̀ tó àwọn obìnrin bàjẹ́ kinní kan bí wọn ò ṣe lè ṣe fọ́kọ wọn bí wọn bá ń bá wòlíì sọ̀rọ̀ lórí fóònù wọn ó sì máa kúnlẹ̀. yes daddy yes daddy yes sir yes daddy sir yes sir. ẹ̀bùn pàtàkì lọ́mọ bíbí. Unique Fertility ọlọ́run dáhùn gbogbo fún ìlú àwa ẹ̀dá. Unique Fertility dé wọ́n ti kó wọ̀lú látòkè òkun. àwọn èròjà tó ń mú àlàáfíà bá àgọ́ ara tó ń mára bọ̀ sípò mára jí pépé.